Kollington sọ̀rọ̀ o, ó ní ìyàwó mi sì ni Salawa Abeni bó tilẹ̀ jẹ́ pé ó ti wà nílé ọkọ mi, ọkọ rẹ̀ kàn ń yá á lò ní. Obesere sọ̀kò ọ̀rọ̀ sí WASIU Ayinde. Ó ní ogun ayé ló ń bá ẹni tó bá ní Alhaji Sikiru Ayinde Barrister kọ́ ló dá Fuji sílẹ̀ fínra. Ìyàwó mi ni ìyàwó tó dára jùlọ lágbàáyé. Juma ọkọ Priscilla Òjó gbóríyìn fún àtìlẹ́yìn rẹ̀. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Kollington sọ̀rọ̀ o, ó ní ìyàwó mi sì ni Salawa Abeni bó tilẹ̀ jẹ́ pé ó ti wà nílé ọkọ mi, ọkọ rẹ̀ kàn ń yá á lò ní. Yorùbá ní ojú tó ti mọ ni rí kò lè sọ pé òun ò mọ ni mọ́. Eléyìí ló ṣe rẹ́gí pẹ̀lú ọ̀rọ̀ tí ọ̀gá onífújì ní Kọ́láwọlé Ìlọ̀rí tí gbogbo èèyàn mọ̀ sí Kollington Ayinla sọ lórí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ọbabìnrin wákà Salawa Abeni tó ti fìgbà kan jẹ́ ìyàwó lọ́ọ̀dẹ rẹ̀ rí tí Ọlọ́run sì fi ọmọ mẹ́ta ta ìbáṣepọ̀ náà lọ́rẹ. Gbajúgbajà àgbà onífújì tí àwọn olólùfẹ́ rẹ̀ tó máa ń pè ní Kébé Kwara yìí ti dá oríṣiríṣi àríyànjiyàn kalẹ̀ lórí ayélujára látàrí ọ̀rọ̀ ńlá àti ọ̀rọ̀ ìgboyà kan tó sọ nípa olólùfẹ́ rẹ̀ tẹ́lẹ̀ rí Salawa Abeni nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú gbajúmọ̀ atọ́kùn ètò Tẹ́jú Babyface níbi tí àgbà olórin Fuji tó jẹ́ ẹni ọdún márùndínlọ́gọ́rin ìyẹn 75 years yìí ti sọ pé bó tilẹ̀ jẹ́ pé òun àti Salawa Abeni ti pínyà láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tó sì tún ti wà nílé ọkọ míì báyìí, ìyàwó òun ni ó sì máa jẹ́ lọ́jọ́kọjọ́ títí ayé. Ọ̀rọ̀ tí Alhaji Kollington sọ yìí jẹ́ ìyàlẹ́nu ńlá fún ọ̀pọ̀ ènìyàn, ṣùgbọ́n ó jẹ́ kó di mímọ̀ pé Salawa Abeni kì í ṣe olólùfẹ́ òun ìgbà kan rí nìkan, ó ní ìbáṣepọ̀ tó lágbára ló wà láàrin wọn. Gbogbo àlàyé yìí wáyé lẹ́yìn ìgbà tí olóòtú àti olùgbàlejò ètò náà Tẹ́jú Oyèlákin béèrè lọ́wọ́ Kollington Ayinla pé kí ló ń ṣẹlẹ̀ láàrin òun àti Salawa Abeni nítorí òun rántí orin wọn kan níbi tí wọ́n ti kọ pé ìyá ló máa lo bàbá gbó, bàbá ló máa lo ìyá gbó, pé kí ló ṣẹlẹ̀ àti pé ibo la wà báyìí, tí Alhaji Kollington Ayinla náà sì dáhùn pé bí Ọlọ́run ṣe fẹ́ nìyẹn, kò sí ohun tí mo fẹ́ sọ ju pé bí Ọlọ́run ṣe fẹ́ kó rí nìyẹn. Àbí ẹni tó ti bímọ mẹ́ta fún yàn ó ti kúrò lálẹ́ ẹni. Ìyàwó mi sì ni títí di òpin ayé, ìyàwó mi sì ni kò sì síbi tí mo máa kó àwọn ọmọ yẹn sí. Tí wọ́n bá dìde tẹ̀lé mi nísìnyí èèyàn á mọ̀ pé òun lọ́mọ. Ó kàn jẹ́ pé ọ̀rọ̀ àwa ọkùnrin àti obìnrin bí Ọlọ́run ṣe kọ náà ni, bí Ọlọ́run ṣe kọ ni. Kí ló lè mú kúrò lọ́dọ̀ mi, kí ló lè mú kúrò, àmọ́ mi ò bá wí o nítorí pé gbajúmọ̀ ni, olórin tó ń kọrin ni. Bí àwọn obìnrin ṣe ń dù wá ni àwọn ọkùnrin ń dù àwọn náà pé ó wù mí kí n fẹ́ ọmọ yìí, ó wù mí kí n ṣe. Bí wọ́n ṣe ń ṣe àwa náà ni wọ́n ń ṣe àwọn náà, ohun tó fa tiwọn nìyẹn. Ṣùgbọ́n ó níbi tí ọgbọ́n obìnrin mọ. Kò sí nǹkan tí mo lè máa ṣe nísìnyí tí mo bá pè é lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa dé. Ìyàwó mi sì ni ó wà lọ́dọ̀ ẹnìkan, ìyẹn kàn ń yá á lò ní. Ìyàwó mi ni ó ń yá á lò ní. Ṣé ó bímọ fún un ni? Kò bímọ fún un. Èmi ló bímọ odindi gbàǹgbà mẹ́ta fún. Ó ń yá á lò ní o. Báyìí ni àgbà olórin Fuji Kollington Ayinla tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ àti àwọn alátìlẹyìn rẹ̀ tún máa ń pè ní Kébé Kwara ti ṣe àlàyé lórí ètò yìí tí ọ̀pọ̀lọpọ̀ sì ti ń fèsì lórí ayélujára, tí àwọn kan sọ pé owú ló ń gba ẹnu Alhaji Kollington Ayinla sọ̀rọ̀, àwọn kan ní kò tọ̀nà fún un láti máa sọ̀rọ̀ nípa ìyàwó ẹlòmíì báyẹn, tí àwọn kan sì ní ọ̀rọ̀ àgbà olórin Fuji yìí jọ àpèjúwe tó dáa fún àdúrà kan tí àwọn àgbà máa ń gbà pé kí Elédùà má jẹ́ ká sọ nǹkan tá a nínú ká tó mọ iyì rẹ̀. Arábìnrin kan tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sọ pé bàbá Kébé Kwara ẹ kàn ń dọ́gbọ́n jowú ni, ìyá àwọn ọmọ yín ni kì í ṣe ìyàwó yín. Ọkàn rẹ̀ ti wà lọ́dọ̀ ọkùnrin míì tó nífẹ̀ẹ́ rẹ̀, tó ń kẹ́, tó ń gẹ́, tó tún bọ̀wọ̀ fún. Ẹlòmíì tó tún sọ̀rọ̀ ní tí ọkùnrin míì ò bá fẹ́ kó máa tọ́jú rẹ̀, ẹ ò ní sọ pé ìyàwó yín sì ni. Irú ìhà wo lẹ fẹ́ kí ọkọ rẹ̀ kọ sí ọ̀rọ̀ tẹ́ sọ yìí? Èyí jẹ́ ọ̀kan lára àwọn ìdí tí ẹ̀rù fi máa ń ba àwọn ọkùnrin kan láti fẹ́ obìnrin tó bá ti bímọ rí. Bàbá, ẹ̀yin náà ò lè gba irú ọ̀rọ̀ yìí láti ẹnu ọkùnrin míì sí ìyàwó yín. Arábìnrin kan tó pe orúkọ ara rẹ̀ ní Àdùnfẹ́ sọ pé ẹ ṣe máa pe ẹni tó ti wà lọ́ọ̀dẹ̀ ẹlòmíì ní ìyàwó yín. Irú ọ̀rọ̀ àrífín wo nìyí láti ẹnu àgbàlagbà? Arákùnrin kan tó pe orúkọ ara rẹ̀ ní Adébọ̀wálé Adétọ́lá sọ pé Kébé Kwara máa ń sọ ojú abẹ níkò ni. Eléyìí ló sì máa ń jẹ́ kí àwọn èèyàn máa ṣì wọ́n gbọ́ ní ọ̀pọ̀ ìgbà. Bí ẹ ò bá gbàgbé, Kollington Ayinla àti Salawa Abeni jẹ́ ọ̀kan nínú lọ́kọláya tó gbajúmọ̀ dáadáa lágbolé orin níbi 30 ọdún sẹ́yìn, tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tàná fi Salawa Abeni jẹ ọbabìnrin orin wákà
ní ọdún 1992 nítorí adùn orin rẹ̀ àti agbára ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó máa ń sábà wà nínú orin wákà rẹ̀ tí Kollington Ayinla náà sì jẹ́ ọ̀kan gbòógì nínú olórin Fuji gẹ́gẹ́ bí ẹnì kejì nínú òpó ńlá tó di Fuji mú nígbà náà lẹ́yìn olùdásílẹ̀ orin Fuji olóògbé Alhaji Sikiru Ayinde Barrister. Ìbáṣepọ̀ Kollington Ayinla àti Salawa Abeni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí olórin sólórin wá padà di àníyàn ìfẹ́ tí wọ́n sì jọ ń jẹ gàba lórí afẹ́fẹ́ tí wọ́n jọ ń kọrin káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé. Ìgbéyàwó wọn náà sì so èso mẹ́ta tí Sheriff Ìlọrí tí àwọn olólùfẹ́ rẹ̀ máa ń pè ní Big Chef jẹ́ ọ̀kan lára wọn tí òun náà jẹ́ olórin. Ṣùgbọ́n bí ògo wọn ṣe ń tàn sí náà ni àwọn ìṣòro kan ń jẹyọ pàápàá jùlọ nítorí pé Kollington jẹ́ èèyàn tí gbogbo ayé mọ̀ sí aláya púpọ̀ tí Salawa Abeni sì sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan nígbà náà pé òun ò fẹ́ jẹ́ ọ̀kan láàrin èrò mọ́. Ó ní ọgbẹ́ ọkàn ni, ó ní kò sí àlàáfíà àti pé ìdààmú ilé olórogún ti pọ̀ jù tó sì kúrò nínú ìgbéyàwó yìí ní ọdún 1994. Lẹ́yìn tó kúrò gẹ́gẹ́ bí ìyàwó lọ́ọ̀dẹ̀ Kollington Ayinla, Salawa Abeni àti Kollington Ayinla kọrin búra wọn tí àwọn akọ̀ròyìn àti àwọn olólùfẹ́ wọn náà sì ń tẹ́wọ́ jọ láti ra àwọn àwo wọn. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ yìí ṣe le tó nígbà náà kò pa iṣẹ́ wọn lára rárá. Òmíràn sì ni àwọn méjèèjì nínú iṣẹ́ orin tí wọ́n yàn láàyò. Kódà ọ̀rọ̀ yìí túbọ̀ mú wọn ga sí i lágbolé orin ni. Ní ọdún 2023 ni Salawa Abeni ṣe àfihàn ọkọ rẹ̀ tuntun tó sì ní àwọn ti ṣe ìgbéyàwó láti bí ọdún 4 sígbà náà. Ọkọ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Rasheed Adáhunṣe jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀gá iléeṣẹ́ aṣọ́bodè orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Nigerian Customs Service. Alhaja Salawa Abeni ṣe àfihàn yìí níbi àjọyọ̀ ìfẹ̀yìntì àti ọjọ́ ìbí 60 ọdún ọkọ rẹ̀ yìí níbi tí ó ti fi ọkọ rẹ̀ yìí yangàn pé kí àwọn èèyàn bá òun dúpẹ́ pé òun ò ṣìyàn tó sì tún ní kí a máa pe òun ní Abeni ìdùnnú ìṣọ̀lá látìgbà náà lọ. Ṣùgbọ́n ṣáájú ìgbà náà ni Kollington Ayinla àti Salawa Abeni ti parí aáwọ̀ tó wà láàrin wọn tí wọ́n sì jọ ń sọ̀rọ̀ tí wọ́n jọ ń rẹ́rìn níbi ayẹyẹ ìsìnkú ìyá Salawa Abeni ní ọdún 2015. Èyí tó túbọ̀ fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti parí ìjà ní bí wọ́n ti jọ jókòó níbi ìgbéyàwó ọmọ wọn ní ọdún 2019 tó sì mú inú àwọn olólùfẹ́ wọn dùn gidigidi. Ṣùgbọ́n eléyìí tí àgbà olórin Fuji tún wá sọ yìí fi hàn pé ìfẹ́, ìbọ̀wọ̀ fúnra ẹni àti ìgbọ́ra ẹni yé tó dán mọ́rán sí wà láàrin tọkọ-tìyàwó tẹ́lẹ̀ yìí pẹ̀lú bí Alhaji Kollington Ayinla ṣe ní ìyàwó mi ni ìyàwó mi sì ni ó máa jẹ́ títí ayé. Mi ò lè kọ̀, kò síbi tí mo lè tì í sí, òun náà ò sì lè sọ pé òun kò mọ̀ mí rí. Obesere sọ̀kò ọ̀rọ̀ sí WASIU Ayinde. Ó ní ogun ayé ló ń bá ẹni tó bá ní Alhaji Sikiru Ayinde Barrister kọ́ ló dá Fuji sílẹ̀ fínra. Gbajúgbajà ọ̀gá onífújì ni Abbas Akande Obesere tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní ọmọ rápálá ti fèsì sí ọ̀rọ̀ tí WASIU Ayinde máa ń sọ lórí olùdásílẹ̀ Fuji àti èyí tó tún sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe láìpẹ́ yìí níbi tó ti ṣàlàyé bí Barrister ṣe gbé àkóso eré Fuji lé òun lọ́wọ́ kó tó di pé ó jáde láyé. Obesere fèsì sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ń káàkiri orí ayélujára báyìí níbi tí ó ti ṣàlàyé pé tí ẹnikẹ́ni bá sọ pé olóògbé Sikiru Ayinde Barrister kọ́ ló dá Fuji sílẹ̀ pé ó ṣeé ṣe kí onítọ̀hún máa ṣe ìrànràn lọ́wọ́ tàbí kí ogun ayé máa bá irú ẹni bẹ́ẹ̀ fínra. Ó ní WASIU Ayinde tó sọ̀rọ̀ ẹ̀gàn ti padà kó jẹ pé ṣé òun ò ti wá sì sọ báyìí. Ó fi kún un pé kò sí ẹni tó jẹ àǹfààní Sikiru Ayinde Barrister tó WASIU Ayinde pé àwọn ọmọ bíbí Barrister gan ò jẹ mùlá Barrister tó WASIU Ayinde. Nígbà tí ó ń fèsì sí ìbéèrè pé kí ni ó rí sí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ nípa ẹni tó dá Fuji sílẹ̀ ni olórin Fuji tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn yìí ti sọ pé kò sọ̀rọ̀ lórí ẹ̀. Ìgbà míì ẹlòmíì máa ń sọ̀rọ̀ bóyá ó ń ṣe ìrànràn bóyá ayé lè máa bá a pò lọ́wọ́ ní táìmù yẹn torí kò sẹ́ni tí ò lógun ìdílé. Àmọ́ mo mọ̀ pé WASIU Ayinde tó sọ pé Barrister kọ́ ló dá Fuji sílẹ̀ nígbà tó yá òun náà bẹ̀rẹ̀ sí ní ṣe kíni ó bẹ̀rẹ̀ sí ní kọ̀rẹ́ẹ̀tì ara ẹ̀ pé òun ò sì sọ báyìí ṣé òun ò sì ṣe báyìí nítorí wípé tí wọ́n bá tiẹ̀ níta ló bẹnẹfíìtì Barrister jù nílé ayé yìí àwọn ọmọ tí Alhaji bí láti ìdí wọn gan wọn ò bẹnẹfíìtì tó WASIU Ayinde lọ́dọ̀ Barrister tó fi wá jẹ́ wípé Alhaji Barrister wá kú tán WASIU Ayinde wá ń sọ pé Alhaji Barrister kọ́ ló dá Fuji sílẹ̀. Iṣẹ́ tí gbogbo wa ń yọ̀ lé lórí tá à ń jẹ lé lórí tí òun fúnra ara ẹ̀ gan nígbà tó fẹ́ dìde nígbèsí ayé ẹ̀ ó ní òun WASIU Ayinde Barrister. Àwọn ẹbí ẹ̀ ò sọ ní Ayinde Barrister, WASIU Ìṣọ̀lá ló ń jẹ́. Ara Barrister ló ti mú orúkọ WASIU Ayinde Barrister. Ọlọ́run dẹ̀ wá ti ara ẹ̀ gbọ́ àdúrà ẹ̀. Àmọ́ ìgbà míì ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́. Ọlọ́run má jẹ́ ká ṣìṣe.
Ọlọ́run má jẹ́ ká sì sọ. Èmi náà wà lára àwọn tó ń bá a bẹ Ọlọ́run kí Ọlọ́run jọ̀ọ́ kó bá mi gbà á là nínú gbogbo ohun tó kó sí yìí o. Àmọ́ alhamdulilayi mo mọ̀ pé òun náà ò ní sọ bẹ́ẹ̀ mọ́ tí wọ́n bá tún béèrè pé ta ló dá Fuji sílẹ̀. Báyìí ni àgbà onífújì tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní bàbá worldwide yìí ṣe sọ. Ìyàwó mi ni ìyàwó tó dára jùlọ lágbàáyé. Juma Jux ọkọ Priscilla Òjó gbóríyìn fún àtìlẹ́yìn rẹ̀. Gbajúmọ̀ olórin tó jẹ́ ọmọ bíbí ìlú Tanzania tó fẹ́ ọmọ gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa láìpẹ́ yìí ni Juma Jux ti ṣàfihàn irú ìfẹ́ ìjìnlẹ̀ tó ní sí ìyàwó rẹ̀ àti bí Priscilla ìyàwó rẹ̀ ṣe ń dá lọ́rùn tó. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe láìpẹ́ yìí ni ọkọ ìyàwó tuntun yìí ti gbé oríyìn fún ìyàwó rẹ̀ fún bó ṣe máa ń ṣe àtìlẹ́yìn fún òun ní gbogbo ìgbà. Ó ní ìyàwó tó dára jùlọ ni ìyàwó òun. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti ní ìyàwó tó dára jùlọ ni ìyàwó mi, kò sì sí ohun tó wù kó ṣẹlẹ̀ ẹ̀gbẹ́ mi ló máa ń wà ní gbogbo ìgbà. Bó ṣe ń sọ àwọn ọ̀rọ̀ yìí ló ń rẹ́rìn músẹ́ tó sì hàn lójú rẹ̀ wípé ọ̀dọ́mọkùnrin yìí wà láàrin agbami ìfẹ́. Láti ṣàfihàn bó ṣe nífẹ̀ẹ́ Priscilla tó, Juma ní Priscilla ni òun ṣe fídíò orin tuntun tí òun ṣẹ̀ṣẹ̀ ṣe yìí fún. Ìyẹn fídíò tí wọ́n ṣe láìpẹ́ yìí tó ṣàfihàn àkókò ìfẹ́ àti ayọ̀ tó rẹwà tí wọ́n jọ ń lò papọ̀. Juma ní fídíò yìí yóò ṣe àtọ́ka sí ìrìn àjò àwọn méjèèjì papọ̀ àti ìdùnnú tí ìyàwó òun mú wá sínú ayé òun. Báyìí ni ọmọkùnrin yìí ṣe ń kọrin ìfẹ́ àti àtìlẹ́yìn ìyàwó rẹ̀ tí àwọn olólùfẹ́ wọn sì ti ń fi irúfẹ́ wọn yìí tọrọ. Ọ̀kan nínú àwọn alátìlẹ́yìn wọn tó sọ̀rọ̀ sọ pé nǹkan tí wọ́n ń pè ní ìfẹ́ òdodo leléyìí, bó ṣe ń kẹ́ ìyàwó rẹ̀ tó ń gẹ yìí sì mú mi gbàgbọ́ pé ìfẹ́ òdodo sì wà.